A kú dédé àsìkò yìí, yóò dára fún wa lágbára Ọlọ́run. Ìròyìn fẹ́lifẹ́li náà ló dé sí ojú ìwòran yín láti iléeṣẹ́ wa ìròyìn fẹ́lifẹ́li online TV. Fúnmi Adénúgà lùyìn oníròyìn. Síwájú kẹ́ ẹ tún gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wa fún ti tòní. Ẹ jẹ́ ká dé òkè lọ́hùn-ún ní wàrà ṣẹ̀ṣà, à ń padà bọ̀ wá láìpẹ́. Ìròyìn fẹ́lifẹ́li TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn fẹ́lifẹ́li ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu ló ti tẹ́ pẹpẹ ìṣúná owó ti ọdún 2026 síwájú àwọn ìgbìmọ̀ aṣòfin àgbà méjèèjì lónìí tí í ṣe ọjọ́ Jímọ̀ ọjọ́ 19 oṣù kejìlá ọdún 2025 gẹ́gẹ́ bó ti wà nínú ìwé kan èyí tí ààrẹ Bọ́lá Tinubu kọ ní ọjọ́bọ̀ tí í ṣe ọjọ́ 18 oṣù kejìlá ọdún yìí fún àwọn aṣòfin àgbà méjèèjì, èyíùn ilé ìgbìmọ̀ aṣòfin àgbà àti ilé ìgbìmọ̀ aṣojúṣòfin, èyí tó béèrè fún àsìkò wọn wípé tí ó bá fi di ọjọ́ Jímọ̀ òní, èyíùn tí í ṣe ọjọ́ 29 oṣù kejìlá ọdún yìí ní dédé aago 12 ọ̀sán wípé kí wọ́n gba òun ní àyè láti wá tẹ́ pẹpẹ ìṣúná owó orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n yóò lò fọdún 2026 síwájú wọn, kí àwọn aṣòfin méjèèjì náà kí kálukú wọn kí wọ́n wọ bàtà aṣọ tó dán tòun ti àtíkè lójú àwọn obìnrin, káwọn ọkùnrin ó sì dé fìlà, bẹ́ẹ̀ náà ní kí obìnrin kí wọ́n ya gèlè yẹ́yẹ́yẹ́ o. Lọ́jọ́ Jímọ̀ tí í ṣe ọjọ́ 29 ni àwọn ẹ̀ṣọ́ aláàbò ni wọ́n dúró wámúwámú káàkiri ilé ìgbìmọ̀ aṣòfin àgbà ọ̀hún nílùú Àbújá o, níbi tí wọ́n ti ń retí ààrẹ Bọ́lá Tinubu. Lẹ́yọ̀ sọ́kà ní dédé aago 12 ọ̀hún ńláàrẹ Bọ́lá Ahmed Tinubu balẹ̀ gùdẹ̀ léyìí tó gbé ètò ìṣúná owó ọ̀hún wọlé tó dì kákàdìkùkù níbi tó ti bẹ̀rẹ̀ sí ní ṣe láwẹ́láwẹ́ o níwájú àwọn aṣòfin méjèèjì náà. Àpapọ̀ iye owó tá ó sì ná fún ọdún 2026 léyìí tí ó mú ìdàgbàsókè ìlọsíwájú bá ẹ̀ka ètò ọrọ̀ ajé, ètò ààbò, ètò ẹ̀kọ́, ìlera, ìgbòkègbodò ọ̀rọ̀ ọkọ̀ òfurufú, àwọn àkànṣe iṣẹ́ ọba gbogbo tó fi mọ́ gbogbo àwọn ohun àjẹmọ́nú fún àwọn ọmọ ilẹ̀ yìí àti àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì ní iye rẹ̀ ń lọ bíi tírílíọ̀nù 454.6 náírà 54.46 trillion naira gẹ́gẹ́ bí ìṣúná owó ọdún 2026 èyí tí Tinubu tẹ́ pẹpẹ rẹ̀ síwájú àwọn aṣòfin lọ́jọ́ Jímọ̀ tí í ṣe ọjọ́ 29 oṣù kejìlá ọdún yìí. Ẹgbẹ́ òṣèlú PDP ni wọ́n ti sọ̀rọ̀ wípé ó dàbí ẹni wípé a ò rí irú eléyìí rí nínú ìtàn ní orílẹ̀-èdè Nàìjíríà ni, pẹ̀lú àbùkù ẹ̀tẹ́ èyí tó ń kan orílẹ̀-èdè Nàìjíríà. Ṣé Yorùbá ní bí ìyà kékeré bá gbé ni ṣánlẹ̀, àwọn tí ò tó nǹkan ni yóò máa gun orí rẹ̀. Ìyà ńlá ti gbé orílẹ̀-èdè Nàìjíríà ṣánlẹ̀ báyìí, níbi tí àwọn kéékèèké ti ń wawọ́ ẹ̀gbin sí orílẹ̀-èdè Nàìjíríà lára. Ẹgbẹ́ òṣèlú PDP tí wọ́n sọ wípé ètò ìjọba èyí tó ń bẹ lórí àlééfà lọ́wọ́ báyìí tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ń léwájú fún ló ti mú ọ̀pọ̀lọpọ̀ ẹ̀gbin, ìwọ̀sí, àbùkù bá orílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n ní fún àpẹẹrẹ, wọ́n ní ká wo ọkọ̀ àwọn ajaogun tilẹ̀ wa Nàìjíríà èyí tí ìjọba orílẹ̀-èdè Burkina Faso tí wọ́n fi ọwọ́ agbára dá dúró ní orílẹ̀-èdè wọn látàrí wípé wọ́n ní àwọn ọkọ̀ agbérapá jagun ọ̀hún wọ́n wọ orílẹ̀-èdè Burkina Faso láì gbàṣẹ lọ́wọ́ ìjọba wọn, tí wọ́n tún dá àwọn ológun tó ń bẹ nínú rẹ̀ tí wọ́n dá wọn dúró. Ẹgbẹ́ òṣèlú PDP ní ẹ wo irú ẹ̀sín àti irú ẹ̀gbin wọ̀nyí èyí tó ta lé orílẹ̀-èdè Nàìjíríà, tí ìjọba Nàìjíríà sì ń parọ́ fún àwọn ọmọ ilẹ̀ yìí wípé kò sóhun tó jọ síwájú kó tó di wípé ààrẹ orílẹ̀-èdè Burkina Faso tìkálára rẹ̀ bọ́ síta tó sì mú ọ̀rọ̀ ọ̀hún tó gé láwẹ́láwẹ́ fún etí ìgbọ́ àwọn ọmọ ilẹ̀ yìí wípé lótìtọ́ lódodo ń làwọn ológun ilẹ̀ Nàìjíríà ń bẹ lórílẹ̀-èdè wọn èyí tí wọ́n dá wọn dúró síbẹ̀ fún ìwádìí àti ọkọ̀ òfurufú agbérapá jagunjagun wọn láti wá ṣàlàyé ọ̀nà tí wọ́n gbà wọ orílẹ̀-èdè Burkina Faso.
ẹgbẹ́ òṣèlú PDP tó ní ká tún wò ó àwọn gbólóhùn asọ̀ èyí tó ń wáyé láàrin orílẹ̀-èdè Nàìjíríà àti orílẹ̀-èdè Amẹ́ríkà. Wọ́n ní àwọn nǹkan wọ̀nyí jẹ́ ohun àbùkù gbáà èyí tó mú ẹ̀gbin bá orílẹ̀-èdè Nàìjíríà. Kódà wọ́n ní láyé ológun irúfẹ́ nǹkan wọ̀nyí ò ṣẹlẹ̀ rí bí kò ṣe pé àkàrà di ọ̀tẹ̀ akáyín ń ló ní eegun. Gbajúgbajà ọ̀mọ̀wé kan tó tún jẹ́ olùkọ́ ìtàn èyí tí wọ́n ń pe orúkọ rẹ̀ ní Charles Omole, òun mà ló ti sọ ìrírí àti ohun tó yé yéké o nípa ètò ìṣèjọba èyí tó ń bẹ lórí àlééfà lọ́wọ́ báyìí ní orílẹ̀-èdè Nàìjíríà lábẹ́ ààrẹ Bọ́lá Tinubu. Ọ̀jọ̀gbọ́n ọ̀hún Charles Omole èyí tó sọ ọ̀rọ̀ náà lórí ilé-iṣẹ́ amóhùnmáwòrán kan nílùú Èkó nínú ọ̀sẹ̀ yìí sọ wípé àwọn àgbà ọ̀jẹ̀ èyí tá a mọ̀ sí kàbá márùn-ún ló ń bẹ nínú ìṣàkóso ààrẹ Bọ́lá Tinubu tí wọ́n sì mú ètò ìṣèjọba ọ̀hún tí wọ́n ń darí rẹ̀ bó ti wù wọ́n láì bìkítà láì náání ọmọ Nàìjíríà kankan. Omole tó sọ ọ̀rọ̀ náà lórí iléeṣẹ́ móhùnmáwòrán ní àwọn kàbá márùn-ún ó ní àkọ́kọ́ ní igun kàbá àkọ́kọ́ èyí tí ààrẹ Bọ́lá Tinubu ti kálá rẹ̀ tóun náà kó sọ̀dí tó ń darí rẹ̀ bó ti wù ú. Ó ní kàbá ẹlẹ́ẹ̀kejì léyìí tó ń bẹ nínú ètò ìṣèjọba Bọ́lá Tinubu òun náà ní Fẹ́mi Gbàjàbíàmílà. Ó ní kẹ́ṣe yíhun ní èkejì. Ó ní kàbá ẹlẹ́ẹ̀kẹta igun ti tòun náà ti ní alákòóso fún olúlu orílẹ̀-èdè Nàìjíríà Nyesom Wike tòun ti àwọn ọmọ ogun rẹ̀. Ó ní kàbá ẹlẹ́ẹ̀kẹrin iná ní ọmọ ààrẹ Ṣèyí Tinubu tòun ti àwọn ìsọ̀rùngbé rẹ̀. Ó ní kàbá ẹlẹ́ẹ̀karùn-ún ẹni ààrẹ ìyàwó ààrẹ ilẹ̀ yìí obìnrin àkọ́kọ́ Olúrẹ̀mí Tinubu tòun ti àwọn ẹmẹ̀wà rẹ̀. Ó ní ṣe rí àwọn márààrún wọ̀nyí gan ni kàbá èyí tó ń fi omi àlàáfíà orílẹ̀-èdè Nàìjíríà lògbòlògbò tó ń wa ọwọ́ ọkọ̀ ìlọsíwájú ilẹ̀ yìí padà sí ẹ̀yìn, ṣùgbọ́n tí púpọ̀ àwọn ọmọ Nàìjíríà tí wọn kò fura sí látàrí wípé wọ́n ti fi funfun kékeré wọ́n ti fi bo èyí tó pọ̀ ní dúdú fún wa o, léyìí tó sì jẹ́ òkun àkóbá o. Omole èyí tó sọ ọ̀rọ̀ náà ní ohun tó yé òun lòun sọ o, ṣùgbọ́n ìlú gángan lọ̀rọ̀ ọ̀hún, ohun tó bá kọjú sẹ́nìkan yóò kọ ẹ̀yìn sẹ́lòmíì. Ó ní àwọn kàbá márààrún wọ̀nyí ó ní ó ń bẹ létí aṣọ ààrẹ Bọ́lá Tinubu tí wọ́n jọ ń sùn tí wọ́n jọ ń jí, ṣùgbọ́n tó jẹ́ wípé ìṣòro gbà ń ló jẹ́ fún orílẹ̀-èdè Nàìjíríà. Ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kwara ti tẹ àwọn afurasí ajínigbé mẹ́ta kan tí wọ́n sì rí ìbọn àti ọta ìbọn eléyìí tí AK-47 gbà kúrò lọ́wọ́ àwọn oníṣẹ́ ibi ajínigbé ọ̀hún. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ náà, ìròyìn ọ̀hún tó jáde látọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kwara èyí tí ọ̀gbẹ́ni kan tí wọ́n fi sórí ìkànnì ayélujára wọn ní Ọjọ́bọ̀ ọjọ́ 18 oṣù kejìlá ọdún yìí, èyí tí ọ̀kan nínú àwọn olùmọ̀ tó mọyún ìgbín nínú ìkarahun ní ẹ̀ka ètò ààbò tí wọ́n porúkọ ẹ̀ ní Zagazola Makama èyí tó fi ọ̀rọ̀ náà léde ṣe lálàyé wípé lásìkò tí àwọn ẹ̀ṣọ́ aláàbò fìjìláńtẹ tí wọ́n ń lọ káàkiri ìlú láti máa wò àti bí àlàáfíà bó ti rí ní ìgboro láwọn ìletò ẹsẹ̀ kùkú gbogbo, èyí ni wọ́n kófìrí àwọn ọkùnrin méjì kan lórí ọ̀kadà alùpùpù ní gẹ́rẹ́ tí wọ́n dá wọn dúró ní ọ̀kan tí ń bẹ lẹ́yìn ńlọ́fò tó sì gbọ́n pápá bora kó tó di wípé wọ́n mú ẹnì kejì rẹ̀. Nínú ìwádìí èyí tí wọ́n ṣe fi hàn wípé àwọn ènìyàn ọ̀hún oníṣẹ́ ibi ni wọ́n tí wọ́n sì ní kó mú wọn lọ sí àwọn àyè ìsápamọ́sí wọn o, èyí tó fún wọn ní àǹfààní iṣẹ́ ọ̀hún ṣe. Wọ́n ní bí wọ́n ti ń lọ òun náà ni wọ́n rí ọ̀pọ̀lọpọ̀ ọta ìbọn àti ìbọn AK-47 tó ń ti àwọn irinṣẹ́ èyí tí wọ́n fi ń ṣiṣẹ́ ibi wọn. Ẹni tó jọ̀gá àgbà àwọn àjọ fìjìláńtẹ ní ìpínlẹ̀ náà eléyìí tó jẹ́ kí iṣẹ́ náà kó yá kánmọ́nkóbò, òun ló ti wá mú ọ̀gbẹ́ni náà tó sì mú àṣírí àwọn tó kù sílẹ̀ léyìí tí wọ́n rí wọn mú tí wọ́n sì ti kó wọn lọ sí akóló wọn báyìí. Ìwádìí ti ń lọ lọ́wọ́ lórí wọn síwájú kó tó di pé wọ́n taari wọn lọ sí ilé ẹjọ́ tó ń ti àwọn ohun ìjà olóró èyí tí wọ́n gbà kúrò ní ọwọ́ wọn.
lákòótán nínú ìròyìn wa fún ti tòní, gbajúgbajà olórin tí ń kọrin tó jẹ́ ọmọ orílẹ̀-èdè Tanzania èyí tó jẹ́ àná wa ní orílẹ̀-èdè Nàìjíríà eyín Juma Jux òun mà ló ti sọ̀rọ̀ kan wípé òun ò mọ̀ wípé ìyàwó òun Priscilla Òjó tí í ṣe ọmọ gbajúgbajà òṣèré sinimá ti Yorùbá orílẹ̀-èdè wa Nàìjíríà Ìyábọ̀ Òjó wípé òun ò mọ̀ pé ìlúmọ̀ọ́ká ni ọmọdébìnrin náà síwájú kóun tó pàdé rẹ̀ tóun sì dẹnu ìfẹ́ kọ́. Juma Jux èyí tó sọ̀rọ̀ yìí lórí ilé-iṣẹ́ rédíò kan ní ìpínlẹ̀ Èkó Yanga FM níbẹ̀ ló ti sọ di mímọ̀ wípé òun pàdé Priscilla Òjó ní orílẹ̀-èdè Rwanda níbi tóun ti kọ́kọ́ rí ó ní ọjọ́ àkọ́kọ́ tóun kọ́kọ́ fi ojú gánni rẹ̀ báyìí iná ní òdòdó ìfẹ́ àti ìràwọ̀ ìfẹ́ ló ti kó wọ òun nínú ọkàn àti nínú ara. Ó ní gẹ́gẹ́ bí ọmọkùnrin lòun gbéra wípé ohun tó bá da òun fẹ́ kéèyàn gbé ìgbésẹ̀ gírí lórí rẹ̀ lòun sì lọ́ba níbi tó wà tóun bá sọ̀rọ̀. Ó ní ó nira ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ṣùgbọ́n ó ti padà já sí ọpẹ́ òun ayọ̀. Ó ní láàrin èyí lòun rẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ títí ó lóun rántí ọjọ́ kan tóun ní kí wọ́n pàdé ní ìlú kan eléyìí tí òun pẹ̀lú rẹ̀ tí wọ́n ti jọ pàdé tí wọ́n sì ti sọ̀rọ̀ fún ìgbà pípẹ́. Ó ní ní gẹ́rẹ́ tóun yóò kúrò ńbẹ̀ ní ìròyìn ti bẹ̀rẹ̀ sí ní gbé. Ó ní látara yìí lòun fura wípé ènìyàn ńlá ni Priscilla Òjó. Ó ní nígbà tí àwọn yóò tún pàdé àwọn pàdé ní Zanzibar. Ó ní nínú ìfọ̀rọ̀wérọ̀ kóun tó wí kóun tó fọ̀ ìròyìn tuntun gbé síwájú kóun tó tọpinpin rẹ̀ láti mọrú èèyàn tí ọmọdébìnrin arẹwà òun tó jẹ́ èyí tó fi òun ní ìwúrí wípé ènìyàn ńlá tó jáde láti ilé rẹ̀ ni Priscilla Òjó jẹ́. Láti ìgbà yìí làwọn ti bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ síwájú kí ìgbéyàwó àti ọmọ kó tó wọ ìrìnàjò ọ̀hún gẹ́gẹ́ bí Juma Jux bó ṣe sọ̀rọ̀ náà lórí iléeṣẹ́ rédíò ọ̀hún ní ìpínlẹ̀ Èkó. Lákòótán ó dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àti lọ́wọ́ àwọn ọmọ Nàìjíríà fún àtìlẹ́yìn ìfẹ́ èyí tí wọ́n fi hàn fún òun láì fi tèdè ẹ̀yà tẹ̀sìn láì fi ṣe. tó ẹ̀yin ará Yorùbá bọ̀ wọ́n ní bí ọkọ̀ bá rí òkun tó bá rí ọ̀sà ń fàbọ̀ fún elébùté ni. Ìròyìn wa kò ní jù báyìí lọ fún tòní títí dìgbà míì tẹ́ máa láǹfààní láti gbọ́ tòrò èmi nílé iṣẹ́ wa. Mo gbà á ládùúrà wípé ìbànújẹ́ ó kéré tóbi kò ní kàn wá ayọ̀ ńlá ó fi ṣọdún o. Fúnmi Adénúgà lẹni tó mú ìròyìn wá sí ojú ìwòran yín. Ẹ ṣeun fún ìtẹ́fẹ́ ẹni sí wa. Ire o. Ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè. Mo kí gbogbo ojú tí wò mí ti ń gbọ́ mi jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Orúkọ mi ni Ambassador Àkànfẹ́ Ìwò tí mo jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited. Níléeṣẹ́ wa ń bì láti màmọ̀ dájú nǹkan kan tí eléyìnbó ń pè ní Health is Wealth, ìlera lọ́rọ̀. Kì í ṣàfẹnujẹ́ nìkan tá a bá ń gbọ́ ọ̀nì sétí torí gbogbo lọ́gbọ̀ àwọn èèyàn ni wọ́n ń kojú àìsàn tí a pè ní ìfúnpá gíga. Ìdí nìyí tí iléeṣẹ́ X2 Ultimate Herbal fi ṣètò oògùn ìfúnpá gíga fún ní powder àti ní olómi. Kò tán síbẹ̀, oògùn ìtọ̀ ṣúgà ó wà ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited ní powder àti ní olómi. Òun náà lẹ̀ ń wò yìí. Oògùn ọ̀pẹ́ ẹ̀yìn wà tí a ti ṣe lọ́jọ̀ fún ẹni tó bá ń kojú ọ̀pẹ́ ẹ̀yìn torí gẹ́gẹ́ bí ìṣòro. Iléeṣẹ́ wa níbí ní oògùn ẹ̀ tó lè bá wọn tán rẹ̀ lójú ọgbọ́n. Bákan náà ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n jẹ́ oníbìísí tí wọ́n ti rora wọn pín wípé Ọlọ́run ò lè ṣe ṣùgbọ́n tó jẹ́ pé àìsàn kan sómìíràn ní kọjú ọmọ bíbí wọn. Ó wà ní iléeṣẹ́ X2 Herbal International Limited.